ọmọ ìyá kan náà jí mọ́tò gbé ní káwọ́ọ̀ṣì wọn. lóòótọ́ ni wọ́n ń sọ pọ́mọ ìyá méjì kì í réwèlé, ṣùgbọ́n òwe yìí kò ṣiṣẹ́ lọ́dọ̀ Emmanuel Nwachukwu ẹni ọdún 28 àti Sunday Nwachukwu ẹni ọdún 24. àwọn méjèèjì ti róhun tó ju èwèlé lọ torí àkóló àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n wà báyìí. ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n gbé wá fọ̀ nílé ìfọkọ̀ ìyẹn káwọ́ọ̀ṣì wọn ni wọ́n jí gbé lẹ́kọ̀ọ́ ni wọ́n bá kọrí sílùú wọn nípínlẹ̀ Imo. SP Abímbọ́lá Oyèyẹmí, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kejìlá yìí. Oyèyẹmí ní nǹkan bíi aago 11 ààbọ̀ òru ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kọkànlá tó parí, ìyẹn ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ tó lọ yìí, làwọn ọlọ́pàá tó ń pàtiróòlù ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn dá wọn dúró níbi tí wọ́n ti ń ṣàyẹ̀wò òwe ọkọ̀. wọ́n rí i pé géńdé méjì ló wà nínú ọkọ̀ náà, ọ̀kan nínú wọn ló wakọ̀, ni wọ́n bá ní kí gbogbo wọn bọ́lẹ̀. wọ́n sì bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ dẹ́rẹ́bà láti mọ ibi tí wọ́n ti ń bọ̀ àti ibi tí wọ́n ń lọ láàjìn òru pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry tó ń dán bíi dígí. nọ́mbà ọkọ̀ náà ní Lagos JJJ 661GJ. dẹ́rẹ́bà yìí ni wọ́n ló ń dáhùn béèrè lọ́wọ́, àfi bí Emmanuel àti àbúrò ẹ̀ ṣe wọ̀túnwòsì wọ́n ṣẹ́jú síra wọn ni wọ́n bá bẹ́ pì sínú igbó, wọ́n kéré burúkú mọ́lẹ̀, wọ́n ń sá lọ. ń làwọn ọlọ́pàá náà bá mú wọn lé, ọwọ́ sì bà wọ́n lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ni wọ́n bá kó mámú gàárì sí wọn lọ́wọ́. ó di ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní Ewu Olíwò. ibẹ̀ làwọn afurasí ọ̀daràn yìí ti jẹ́wọ́ o. wọ́n láwọn kọ́ làwọn lọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ náà, àwọn jí i ni. wọ́n lọ́gbẹ̀ẹ́ni Muideen Bello Kọ́láwọlé kan tó ń gbé òpópónà Arọ́baba ní Ìdímù lẹ́kọ̀ọ́ lónìí. wọ́n tún ṣàlàyé pé ojúlé kejì òpópónà Onífádé lágbègbè Fágbà lẹ́kọ̀ọ́ làwọn ń gbé. iṣẹ́ káwọ́ọ̀ṣì làwọn ń ṣe, àwọn ń bá wọn fọ mọ́tò ni, àti pé onímọ́tò yìí gbé ọkọ̀ náà wá sọ́dọ̀ àwọn fọ̀ làwọn fi jí i gbé. wọ́n nípínlẹ̀ àwọn nílùú Imo làwọn ń lọ lóru ọjọ́ tí wọ́n mú wọn ọ̀hún. àwọn ọlọ́pàá wá nọ́mbà fóònù onímọ́tò náà kàn, wọ́n sì pè é lórí aago. ọ̀gbẹ́ni Kọ́láwọlé ní lóòótọ́ ni o, níṣe lòun gbé mọ́tò fáwọn apamọ́lẹ́kúnjayé yìí fọ̀, kọ́sítọ́mù àwọn lòun, wọn ò ṣẹ̀ṣẹ̀ máa bóun fọ mọ́tò torí ìtòsí ṣọ́ọ̀bù tóun ti ń tajà ní káwọ́ọ̀ṣì wọn wà, òun ò sì mọ̀ pé ètekéte bẹ́ẹ̀ wà nínú wọn. àfi bóun ṣe retí kí wọ́n gbé ọkọ̀ náà padà lẹ́yìn tí wọ́n fọ̀ ọ́ tán gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe, tóun tún wá wọn lọ ló bá di pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun ti pòórá, wọ́n ti dóhùn ní gbèsè. ṣá Oyèyẹmí làwọn ti kó ọmọ ìyá méjì ọ̀daràn yìí sákàtà àwọn olùtọpinpin ní ẹ̀ka CID tó wà léléwé ẹran lábẹ́òkúta fún ìwádìí tó lọ́ọ̀rìn gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá Ògùn Lánrè Bánkọ́lé ṣe pàṣẹ. ó láwọn máa fojú wọn balẹ̀-ẹjọ́ láìpẹ́ tíwádìí bá ti parí. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.